kò sí ẹ̀ṣẹ̀ tí èèyàn bá ṣẹ̀ tọ́lọ́run ọba ò lè fà tútù báyìí wípé tàbá wíbẹ̀ pé tí ẹ̀mà túbọ̀ ọlọ́run ọba gbà dẹ́ báwo la ṣe wá fẹ́ ṣàlàyé rẹ̀ pẹ̀lú pé wọ́n lèyàn ṣe adultery èyàn ṣe zina wọ́n ní kájú ló kò pa wípé ṣé táwọ́bà yẹn tó bá ikú bá fẹ̀ kan gbé nǹkan tí ó ṣe dẹ́n kí ló yẹ kán tó jù ní òkò pa fún àbígbò ló ṣe lọ síra wọn ẹ̀ṣẹ̀ tá tẹ́yàn bá ṣẹ̀ punishment rẹ̀ ó lè ní component méjì àbí mẹ́ta nínú ẹ̀ṣẹ̀ tẹ́yàn bá ṣẹ̀ hápò láàwà mẹ́ ẹ̀tọ́ ọlọ́run pé èèyàn tẹ òfin ọlọ́run àbí èèyàn fojú tẹ́rí wo ọlọ́run èèyàn fa ọgbọ̀ ọlọ́run ọba ya component kejì ni pé ẹni tó ṣe sí àbáwùjọ tó ti ṣe anytime tá bá ní sọ̀rọ̀ hudud punishment pé ní ẹ̀bá sílẹ̀ síbáyìí iṣẹ́ tó ń fẹ́ ṣe ọlọ́pàá ló gbófin kalẹ̀ kó fọ àwùjọ iṣẹ́ hadu tọ̀ tí hadu bá wà hadu kan wá ń bẹ tó ṣe kíké ọlọ́run ọgbó sọ pé eléyìí tó bá ti ṣe ò tí ó lè ẹ̀tọ́ ẹni tó ṣe lè gẹ́ẹ̀sì rẹ̀ ìmí ìbẹ̀gbáyá ẹ̀tọ́ ọlọ́run ọba ni tọ̀ náà tó bá ní méjèèjì nísìn bọ́lọ̀ bá gba tútú bá rẹ̀ ẹ̀tọ́ tẹni tó ṣe gẹ́ẹ̀sì tọ́wọ́ pa lè mọ́gbé tó pé tí hùdúdù fẹ́ ṣe pé òun fẹ́ wá fọ àwùjọ mọ́ ẹjẹ́ fún yín ní stáǹsì ẹyọ kàkẹsẹ̀ wá dáwọn lé èyàn jalè nísìn bó ṣe jalè yẹn ó ti wọ́pọ̀ takò fún ọlọ́run ọba pé kó má jalè tọ̀ náà ọ wá tó wá mú nǹkan tẹ́lẹ̀ bí ọlọ́run ọba wọ́n fẹ́ protect pé irú nǹkan báyìí táà bá gbé punishment fún yóò dáwùjọ rú deterrent ni punishment jẹ́ àbí nígbàtán wá jalè ẹgbẹ́ wá jalè àwágbàmú àkọ́kọ́ sí tó jí só dédé level nǹkan tẹ́yìn ó ṣe tí wọ́n jẹ́ ẹ̀lọ kìí sí gbogbo nǹkan tẹ́yìn bá jí náà ni ó gẹ́ ẹ̀lọ kó tó di pé tẹ́yìn ó jí tí ó tó di pé wọ́n gẹ́ lọ́wọ́ ó gbọ́dọ̀ tó kò sì gbọ́dọ̀ wà below robo dinar ni 1/4 dinar kí ni tó mìnì ó mìnì wípé eye tí ní sọ́ọ̀bù zakatu bá jẹ́ divided by 80 eye tí ní sọ́ọ̀bù zakatu bá jẹ́ lọ́dún láwùjọ yìí tẹ bá divided by 80 ìntẹ́ èèyàn lè jínú ní minimum kó tó di pé ó gẹ̀gẹ̀ lọ so tàbá ní lọ́yá ní sí bí ìlú ní sọ́ọ̀bù zakatu ní sí ní gọ́tí 15 million. Divide by 15 million by 80. That is, divide by 80. Ẹ̀wọ̀n calculate. So, tẹ́yẹ̀ bá ti wá jíwò kan yẹn tán. Tẹ́ẹ̀fì wá lè mọ̀ pé nìsí òfin ọlọ́run ọba ló takù. 187,500, 187,000 pé nǹkan tẹ́yẹ̀ yóò jí tó wọ́ọ̀tì ẹ̀. Ní minimum kí ṣe tó jí 10,000 tó jí 5,000 òun náà o tó jí 10,000 a ní fílẹ̀ lọ́fẹ́ o a lè fún ní tá ń pè ní tàzír ní discretionary punishment ń ké adájọ́ sọ pé ẹni tó jí lóòtọ́ kò sí nǹkan súnmọ́ ojúkòkòrò rẹ̀ yìí ó lè mú ọkọ̀ fẹ́ kan jíyàn náà ẹ̀ṣẹ̀ ìgbàbá ìlú àmọ́ kò ní jẹ́ hajjú tọ́lọ́wọ́n bá sọ so dákọ̀ wá sí ẹ̀tàn èyàn wá jí tán wọ́n agbẹ́ ni ẹmú tí mo bá gbá mú ṣẹ̀rẹ́ ìsìláàmù wá fún èmì lágbára pé ó sì jí nǹkan ọya bá mú ìṣàgbàlọ̀ rẹ̀ tí mọ́ wá rìpọ́tù tí sàmúkù níbi ọ̀rọ̀ irú nǹkan wá sàmúkù but tó bá ṣe wípé ìgbà tí mo jí kìí tán mo ti lọ rìpọ́ọ̀tù ẹ̀ fáwọn aláṣẹ kọ́dà tó bá wù mí pé mo fẹ́ sàmójúkò fún mi ò lè ṣe mọ́ ẹ̀tọ́ ọlọ́run ọba ń gbọ́dọ̀
tọ̀tọ̀ bá ti wo example yìí sí ẹ̀rì pé nìsí ó ti pé sí méjì ẹ̀tọ́ kan bẹ pé property ẹnìkan ló mú àfẹ́yẹjú ilé ẹ̀tọ́ kan bẹ pé òfin Ọlọ́run ọba ló tẹ̀ mọ́lẹ̀ tọ́lọ́run ọba fẹ́ fi tó àwùjọ ṣe ọ̀kan nìyẹn tọ̀ ẹ̀ṣẹ̀ tó bá yẹ pé tí ó lè Ọlọ́run ọba nìkan lè yán ṣẹ̀ táọ́bà lọ́dọ̀ Ọlọ́run tó wá sí ìsí ẹ̀ ó gbé táọ́bà kìí ṣe táọ́bà kan ní stigfaro kìí sásàfúnlá nìkan o ó dìpẹ́ntì tó fírí mọ́sù débi wípé kódà àwọn iṣẹ́ olóore tó mọ́ ṣe ga àwọn olófẹ́ lè bí ọgbá ṣe kò sí ọwọ́ ni àkánmọ̀ wọ́rí ẹgbọ́ wọ́n mọ̀ ní ọmọ sálásí wọ́n sàgbóṣà kí ló dé wọ́n fẹ́ ṣẹ́kọ̀ òṣùpá ẹmọ́ wọ́rí kìí ṣe tọ́nà sí ìfẹ́ aláṣẹ́ sí ó sì mọ̀ lọ ní gbá bọ́ọ̀lù ọgbọ́ ìwọ́n náà wọ́n tún padà bá lè bọ́ọ̀lù rà ní ìfọ́tún pariwo káàkiri àdúrẹ́sẹ̀ ń bá ọkọ̀ tó ṣiṣẹ́ gidi ńláńlá àwọn kan wà tó ṣe yí pé téèyàn bá ṣe bó ṣe lẹ́tọ̀ Ọlọ́run ló lẹ́tọ̀ ìdánú tọ́lọ̀run ọgbọ̀ fún ẹ̀dá láti ṣàáfù tọ́ ṣe wá rí èyí tá a sọ wípé ó lẹ́tọ̀ Ọlọ́run kan fún ẹni hádùn yẹn káwé eventually wọ́n wá gé ẹni tó jẹ́ kẹ́ lọ gígé lọ́wọ́ tẹ́gẹ́ lọ́rùn hádùn yẹn báwọn ó ti wá jẹ́ kàfàrà fẹ́ṣẹ̀ láti ní sáìdì tọ́lọ́ pé kọ́dà bí ò bá ṣe tàwọ́bà ṣe wọ́n gẹ́rẹ́ ọ̀nà ara orin tọ́lọ̀ ní ṣe fún òun yóò kọ́dà kó ṣe kàfàrà ẹ̀ṣẹ̀ ìpín ò ní bí ọmọ but èyàn wá ṣe tàwọ́bà ṣẹ́gbọ́dọ̀ ọlọ́run ṣe tàwọ́bà sí torí káwùjọ mọ́ fi dàrú ọlọ́run ọgbọ̀ ìsọkú tó gbóhùn gba tàwọ́bà àti ẹ̀ ká má wà fún ọ ní hádùn tó ní ṣe pẹ̀lú ẹ̀tọ́ ẹlòmí táwùjọ fi ṣe tó bẹ̀ fún gbogbo èèyàn náà bá ní àwùjọ bẹ́ dàrú because gbàwó látò lè sọpọ̀ sí táwà mo gbọ́ ọmọ yìí sí mọ́tọ̀ ya ẹlọ lè náà lẹ́gbà ọ náà mú túbá gbogbo èèyàn náà tó padà sọ bẹ́ẹ̀ àbí so now wọ́n wá ṣẹ̀rẹ́ àwọn afáyẹ̀ hálù kalẹ̀ ṣùgbọ́n táwọn èèyàn máa ń wù sí ni ṣẹ́rí tí wọ́n bá kàgbéyàn bá pààyàn lẹ́sìn wọ́n bá pàdé ẹ̀tọ́ méjì ló wà mẹ́ ẹ̀tọ́ pọ́lọ̀ ní ká má pààyàn ẹ̀tọ́ pé ó gbẹ̀mí ẹlòmí sílẹ̀ tó gbẹ̀mí rẹ̀ yìí ó sì gbẹ̀mí rẹ̀ yìí nígbà ẹrù ńláńlá lórí tẹ́lẹ̀ yóò bí pé kí ló tó fi gbẹ̀mí mi lẹ́gbọ́mí tọ̀ tẹ́lẹ̀ ẹ̀rọ wá túbá àbílò tó yẹn pààyàn ìgbàkó túbọ̀ sọ pàwò nípa tàbá ti evidence against it yes evidence láàmà wá against it tàbá wá pàátán tó wá dọ́dọ̀ lọ ṣe gbọ́lọ̀ ti túbá Ọlọ́run bó wà bá tẹ́kì à ẹni tó fẹ́ bàjà ní jálùkì àmọ́ tó fẹ́ bàjà pé ó pa ní ọlọ́mọjò lọ táwọn bá ó wà wúwo nínú ẹrù rẹ̀ débi gbé níjọ́ tẹ́lì yìí gan bá fẹ́ gbẹ̀tọ̀ rẹ̀ gan yóò gbẹ̀tọ̀ rẹ̀ yóò tún sẹ́kù fún tó fi wà jẹ́nu ṣẹgbọ́mìyé pé lábájá túbá táwọn bá ó tóbi débi pé níjọ́ tẹ́lì yìí bá fẹ́ gbẹ̀tọ̀ rẹ̀ lọ́wọ́ níjọ́ kìí àwọn púpọ̀ lábájá iṣẹ́ nǹkan báyìí fún ìtọ̀ ọlọ́run ọya múnú dáadáa rẹ̀ tó bá múnú dáadáa rẹ̀ tán tí ó ṣe déédé ìtòtò yóò tún sẹ́kù fún tó fi wà lùjánu tó fi táwọ́bà nǹkan ọlọ́run ọba gbà so component méjì ni pé àwùjọ gbọdọ̀ wà safe and protected òun ni hududu wà fún tọ̀ bọ́lọ̀ bá wà tú báyẹ̀ ìtumọ̀ ẹgbẹ́ ènìyàn lọ́dọ̀ ọlọ́run ọba o ẹni tọ́lọ́run ọba yọ́nú sí kìí wá ṣe túláàsì ní kó sì pé bọ́lọ̀ bá yọ́nú sí ilé ayé ló gbọdọ̀ wà tẹ́bọ́bí ní táwọn èèyàn máa fẹ́ léèkì ó gbá nígbàtí ó ti gba túbá ní àṣẹ́bọ́dọ̀ ọlọ́run ló gba túbá sí ilọ́ lè bá kìí ṣe yìí gọ́ọ̀sì tó bá ipé bẹ́ẹ̀ bá ní kò yẹ kó ṣe yí pé ẹni tá a pè ní al-mujahidu fi sabilillah ẹni tó ṣìjájú ní ọ̀tọ̀ ọlọ́run ọba táwọn apá sójú ogun ṣe bọ́dọ̀ ọlọ́run ọba ló ti rí ọ̀nà ọlọ́run àbí kìí ṣe pé ní ayé ní wà náà àwọn èèyàn fẹ́ máa lo tútú bá tó kóhun fẹ́ líf adàpọ̀ bá tútú bá kìí ṣe ní ayé ló ti lu aljanna ló lọ ní tútú bá yóò ṣe pẹ̀lú ọlọ́run ọba ó gbọ́ lẹ́rú kò wá ní ṣe pẹ̀lú ikú ọ̀nà ikú lọ́lọ́ fi sọ̀rọ̀ ń pa nígbà ní sọ̀rọ̀ kú fún wa pé
nígbàtàwọn èèyàn wá ń dẹ́rù kú báyìí wọ́n ìmútún ọkùtìtún láì tó ṣẹ̀rù ẹ bá kú gan tó bá sì pààyìn tí bọ́dọ̀ lọ́lẹ́ lọ pẹ́lẹ̀ bàbá kí ló títẹ̀ ẹfẹ́ para lókèrè ọ̀tọ̀ lọ́wọ́ bá sẹ́pẹ́ ẹkù ẹgbẹ́ bá kú bọ́dọ̀ lọ́lá lọ so ara tí táwọn ọ̀sẹ̀ fún yàn ni pé èyí ó máa ra kàkà pẹ̀lú túbá tí mo túbá yóò máa bọ́lọ̀ dáadáa àmọ́ kí sọ̀rọ̀ pé yìí tí bí mo ti túbá bí àbá ti túbá tán sì ti tún wá sí kí ni tán wá evidence gbókó pààyàn tàbá wá pa ẹ̀hẹ́n àti ìyànjú tọ́lọ́wọ́ bá ní káṣẹ̀ yóò ṣe wá rọ̀dẹ̀ yá bá ọlọ́run tó bá túbá lóòtọ́ èyí ò láfi balance afẹ́ni tó bá ṣe wípé ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ kò sẹ́nì kankan tó bring evidence against it ó wá pamọ́ débi kó fi pé àtọ́ ìbá ní kó ń sọ jáde gan yóò tó bá nǹkan jẹ́ ẹ̀hẹ́n ìwé ilé because ẹ̀rọ pé nísìn òfin ilé ayé ni òfin hudud ó ní the evidence ó ní di gbogbo ẹ̀ evidence ò bá ti dé kìí ṣe tún láàsì ní wọ́n ní kọ́pẹ́ tó bá ṣe kó gbéra rẹ̀ lọ síbi tó ti nà ní hudud tí ò bá ti hàn sáwọn èèyàn ẹ̀hàn wà lè tú bá fi léyìn kó mọ̀ wá sọ fọ́lọ́pọ̀ ọlọ́run bá pùsì nǹkan báyìí kó mọ̀ wá iṣẹ́ dáadáa yìí tọ́lọ̀ bá gbà tú bá rẹ̀ fẹ́ pípa jọ́ kìí àmà nǹkan ìyẹn ló ṣe so bó ṣe lọ́nu kìí ṣe kéèyàn tú bá fẹ́ ṣe àfi túlẹ̀ láti wá pa hùdúdù níṣẹ́ tó ń fẹ́ ṣe ó ní wípé káwùjọ fi lè dúró ọlọ́run fi sọ pé wala kum fil qisas hayatun ya ulil albab la'allakum tattaqun kéè pa ẹni tó tọ́ sí pípa pé èyàn ti pààyàn ẹ wá pàági òun ó save life yìí life mẹ́mẹ́ fún tọ̀ tó mi pé purpose ẹ̀ ní pé afẹ́ kí ilé ayé kó tó tàbá wá gba gbẹ́gbẹ̀rẹ̀ tó wá ń kílé mú táwọ́bà kò ní tó lágbájá jí owó lágbájá palẹ̀ mẹ́rù lágbájá wọ́n fi lágbájá jí ṣọ́ọ̀bù gbogbo náà táwọ́bà náà nìtọ̀ nǹkan dàrú nù punishment gbọdọ̀ wà káwọn èèyàn fi lè dúró déédéé ṣùgbọ́n punishment táwa ń ṣe yìí kọ́ ó tún wá pẹ́ lè yá àtúnmà tọ́lọ̀ ìdí táwọ́bà wà nù ẹ̀hẹ́n táwọ́bà ọlọ́run bó gbàgbọ́ jọ àkùyàmù tá má ti bring evidence against rẹ̀ alùpùpù bó ṣe ń lọ nù bẹ́ẹ̀ náà níbi kéèyàn sọ fún ẹ̀sìn kéèkéèrè sọ pé iṣẹ́ bẹ́ẹ̀ ní gbogbo nǹkan bá iṣẹ́ ọlọ́run bá ti kádàrá rẹ̀ ẹ̀ tí wá sọ pé òun tún wá jí kí lọ́wọ́ ọlọ́run kádàrá bọ́ òun ó jẹ́ pé mọ́wọ́ rẹ̀ ọlọ́run kádàrà èèyàn kádàrà ọlọ́run tó wá kádàrà ẹ wá fòfin ẹni tó bá jalè ọgbọ́ tàbá ti wá gé ọlọ́wọ́ tán tó bá gbọ́dọ̀ ọlọ́run máa lọ sọ yòókù náà ṣe pẹ́ṣẹ́ iná ni ebe lọ́yà bá dàrú àbí pé ẹni tó jẹ̀bi lọ́yà ó dìfẹ́ndì ẹ̀dẹ́ pé wọ́n ò padà rí lẹ́ni tó yóò náà lọ ní kéèsì tí ẹ Ànábì sallallahu alaihi wasallam ṣẹ́rí nínú Islam kí n kà sọ in summary àwọn issues kí n kápẹ́ tí mẹ́ta àwọn issues kan mẹ́ta pé nìsẹ̀ yóò correct qada'an wa diyanatan qada'an wa diyanatan that is bá a ṣe rí pẹ̀lú lọ́ọ̀lẹ́ ayé àti láàrin èèyàn àtọlọ́hun méjì ọpapọ̀ ẹgbọ́n láwọn pé qada'an wa diyanatan o ní pé kí n sọ pé báyá lágbájá báyìí ká lágbájá o wọ́n jí nǹkan mi bí ìlú sọ́hun wọ́n sì jí nǹkan rẹ̀ lóòtọ́ a sì lò fi Ọlọ́run ìtumọ̀ pé láàrin wa àtọlọ́hun ó correct láàrin wa àtòfin náà ó correct issue kan àwọn issue kan bẹ̀tọ̀ pé sí yóò correct diyanatan la qada'an láàrin wa àtọlọ́hun ó correct àmọ́ ní kéèsì ẹjọ́ kọ́ọ̀tù kò correct torí pé orí evidence ni wá wọ́n jí fóònù mi àwa débi tá ti fẹ́ proof ẹ̀ wọ́n ní kí n mú rìsíìtì wọ́n náà ìrí rìsíìtì mímọ́ mo mọ̀ pé ìmọ̀ ní fóònù ọ̀tẹ́ tó mú fóònù yìí ní sí ìrí evidence against ẹ̀ wọ́n náà evidence àwọn bí i ṣe bá jókòó mú fóònù lọ ìtumẹ̀ ní pé ṣẹlẹ̀ nǹkan fún fóònù òun kọ̀rẹ́tì qada'an àmọ́kọ̀ kọ̀rẹ́tì diyanatan ó kọ̀rẹ́tì pẹ̀lú ọ̀rọ̀ evidence or no evidence àmọ́ lọ́dọ̀ Ọlọ́run kò kọ̀rẹ́tì àwọn ẹjọ́ kan nù àwọn ẹjọ́ mi náà bẹ títún máa wá ń ṣe tó pé òun náà kọ́ òun náà kọ̀rẹ́tì diyanatan la qada'an lẹ́sìn ó kọ̀rẹ́tì àmọ́ tó fi bá mú ọ mú ní kó kọ̀rẹ́tì kí n fún ilẹ̀ ìzàmù irú mọ́sára tàkà àwọn ọmọ mọ́sára tó zọ́fà
wípé ẹnìkan ó jẹ lílo mo sì ṣúọ̀ kó jẹ lílo kò wá sáwó mi kò sí bí o sí bá fẹ́ kò sáwó mi ó wá fẹ́ transfer owó sẹ́nìkan ó wá ṣe mistake transfer owó sí ẹgbọ́n èmi kọ́ mo jẹ lílo máa ní alhamdulillah mo fẹ́ fi ṣe ẹni ẹwà gbé mi lọ kọ́ọ̀tù tó bá gbé mi lọ kọ́ọ̀tù ó lè wé nìí because wọ́n sọ fún mi kọ́ọ̀tù wípé sọ nǹkan tó ṣe tó fi tọ́ sówó by that man ló bá jẹ nílò wọ́n ní kí n proof kó jẹ nílò tí n bá rí proof ìníwé but ní mọ̀ pé àṣíbọ́lọ́ mọ̀ kó jẹ nílò tọ́ ìníwọ̀n mọ̀ kó jẹ nílò pé mo wá gbówó rẹ̀ lọ́wọ́ wá sọ pé ní tó ṣe yẹn ọ̀dá pé mọ́ wọ́n rí jáde lọ́lọ́run kí ni ọ̀dá tọ́ èmi ò fi pé mo correct dìyà nẹ̀tà ṣùgbọ́n mi ò correct ọ̀dọ́ so àwọn cases máa wá Ànábì wá ní innama ana basharu èmi abara lè mìíràn wa innahu la ya'ti al-khasm àwọn yóò kó ẹjọ́ wá bá mi táwọn yóò kó jà wá ó kàn kó mọ̀ wá sọ èyí rẹ̀ fala'alla ba'dakum alhana bi hujjatihi min ba'd ó lè nígbà tẹ́ bá ti ń rojọ́ ẹnìkan bẹ tẹ́nu tẹ́ mú òun evidence tẹ́ present jù kéjì lọ fa'aqdi lahu bi haqqi ghairi pé on the basis tó wíyẹn ni mo fi gbẹ́tọ̀ ẹlòmí fún tí wọ́n bá gbẹ́tọ̀ ẹlòmí fún ọ tó sì mọ́pọ̀ lólẹ̀tọ̀ iná ló bá ọ so anybody tó bá ṣe pé lọ́yà àdígẹ́ kan defense wọ́n ṣe èyí ọ̀dọ́ ánúlé correct amádìyànà tálọ́dọ̀ Ọlọ́run tọ́ ìyẹn yóò jẹ ìyá rẹ̀ kẹ́ni wá ní àtọ́ bá ti wá yanjú ẹ̀ tọ́nísàn wọ́n wà fi táwọ́bà wá yanjú ilé táwọ́bà wọn lè jẹ́ o torí pé ó ní ṣe pẹ̀lú ẹ̀kọ́ ẹlò náà